Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwàláàyè wa. A dúpẹ́ tí ẹ pa wá mọ́ gẹ́gẹ́ bí ẹyin ojú yín. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́nìí tó bá gbé tí ọ̀tún wọlé kó má gbà tòsì jáde. Ká jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí: àwọn abàyànmọ́ jẹ́ ìfẹ́kùfẹ́. Àwọn abàyànmọ́ jẹ́ ìfẹ́kùfẹ́. Àkọ́sórí wa láhùn nínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 16. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kùfẹ́ ara ṣẹ. Ǹjẹ́ mo wí ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kùfẹ́ ara ṣẹ. Nígbà tí ó mú bíbélì kíkà wá nínú ìwé Gàlátíà bákan náà orí 5 ẹsẹ̀ 16 títí dé 17 tí ó kà báyìí pé: ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kùfẹ́ ara ṣẹ. Nítorí tí ara ń ṣe ìfẹ́kùfẹ́ lòdì sí ẹ̀mí, àti ẹ̀mí sì lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Wàyí, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá oṣù kẹrin. Èní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá oṣù kẹrin. Ìfẹ́kùfẹ́ ara tí ń ba àyànmọ́ jẹ́, tó sì ń ba àwọn àyànmọ́ jẹ́ síbẹ̀. Mo mọ̀ pé àwọn ènìyàn máa ń wà tí yóò sọ fún ọ pé kódà bí o bá ṣe ìfẹ́kùfẹ́ tí o ṣe ìbálòpọ̀ káàkiri, ìwọ yóò sì dé ọ̀run rere. Má jẹ́ kí wọ́n rán ọ lọ sí ọ̀run àpáàdì pẹ̀lú àwọn ẹ̀kọ́ òdì wọn. Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 17 wípé: bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. O rò pé àgbèrè tàbí panṣágà jẹ́ nǹkan tí a lè fi ṣeré? Nínú Númérì orí 29 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 16, àwọn ọmọ Ísírẹ́lì jẹ́ aláìṣe parun nítorí Ọlọ́run wà lẹ́yìn wọn gidigidi. Ṣùgbọ́n àwọn ọ̀tá pinnu láti rán àwọn ọmọge tó rẹwà sínú àgọ́ wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì bẹ̀rẹ̀ sí ní ṣe panṣágà. Lẹ́yìn náà, ọ̀tá wọn kò nílò láti ṣe ohunkóhun. Ọlọ́run fúnra rẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n run. Bí o bá ní ìfẹ́kùfẹ́ sí ẹnìkan tí o kò tíì fẹ́, ó jẹ́ yára tètè gba àyànmọ́ rẹ là nípa sísá fún irú ẹni bẹ́ẹ̀, nítorí ète èṣù láti pa àyànmọ́ rẹ run ni àti láti pa ọ́ run. Ọ̀pọ̀ ènìyàn ni ó ń kojú ìfìyàjẹni nítorí panṣágà àti àgbèrè. Má ṣe jẹ́ ọ̀kan nínú wọn o. Bí o bá sì ti dàgbà tí o ní láti ṣe ìgbéyàwó, gbàdúrà fún ìtọ́ni Ọlọ́run kí o sì lọ nípasẹ̀ ìjọ. Nígbà tí o bá fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́sọ́nà pẹ̀lú ẹnikẹ́ni tí Ọlọ́run bá darí rẹ sí, o lè sọ pé ìyẹn ni ìwà ayé àtijọ́, ṣùgbọ́n ìyẹn ni ohun tí ó mú àwa kan dúró ṣinṣin àti lójú ọ̀nà àyànmọ́ tó tọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó dára láti jẹ́ ará oko ju kí a parun. Jẹ́ kí ìjọ dá sí ìfẹ́rasọ́nà rẹ. Rí dájú pé ìwọ àti àfẹ́sọ́nà rẹ kò pàdé ní ibi tí ó pamọ́, níbi tí ẹ ti lè dẹ́ṣẹ̀. Àwọn ènìyàn kan wà tí ó dẹkùn mú ara wọn láti ṣubú sínú panṣágà
nípa wípé wọ́n ti súnmọ́ ẹ̀dá kejì jù tàbí wọ́n wà ní ibi ìpamọ́ pẹ̀lú wọn. Ní kété tí o bá ṣe àkíyèsí pé o ti bẹ̀rẹ̀ sí ní ìfẹ́kùfẹ́ sí ẹnìkan, tètè bẹ̀rẹ̀ ààwẹ̀ lójú ẹsẹ̀ láti pa ìfẹ́kùfẹ́ tí ó wà lára rẹ run. Ìfẹ́kùfẹ́ máa ń gbèrú ní kọ̀rọ̀, má ṣe bò ó láṣìírí. Olùfẹ́, má ṣe dáwọ́lé panṣágà tàbí àgbèrè ṣíṣe. Má ṣe ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́. Bí o bá ṣe èyí, ò ń pe ìdájọ́ sí orí ara rẹ. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ fi òpin sí gbogbo ìfarahàn ìfẹ́kùfẹ́ nínú ayé mi ní orúkọ Jésù. Baba, jọ̀wọ́ fi òpin sí gbogbo ìfarahàn ìfẹ́kùfẹ́ nínú ayé mi lórúkọ Jésù. Ọlọ́run yóò fi òpin sí gbogbo ìfẹ́kùfẹ́ ní ara wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayakóni ẹmọ̀ mi sí èmi ní ìyá rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Nígbà tí a tún máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.